ọba kan ibi tí wọ́n fẹ́ níwájú ọba kan wá jókòó ó wá ní tí bàbá bá kí ṣe o àti bàbá rọ́ rẹ̀ kí ni wo o àti gbogbo àwọn àmọ́mú Ìbàdàn o àti gbogbo àwọn àmọ́mú Ìbàdàn àti Abẹ́òkúta àpọ̀lú Àgọ̀ṣun onítorí ṣéèkì Adam fídíò làwọn tàná ṣe fídíò làwọn tàná ṣe ẹ̀yin dáhùn bẹ́ẹ̀ ṣe lé irú fídíò táwọn tàná ṣe ẹ̀yẹ máa ṣe o lẹ́nu ọba tó bá sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́mọ̀ kan mú gbóni. ọba tó sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́mọ̀ mú gbóni náà nínú náà ó mú tó ju gbó lọ. ìyàtúrúra aláàṣìkà àdìhà àwọn afáàtọ̀ bá wà pẹ̀lú ọba bẹ́ẹ̀ tó ń sọ wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń dẹ̀ gbé ẹ̀ṣẹ̀ lẹ́mọ̀ tó wọ́n ní. èmi ò ní wọn ní sàtífíkẹ́tì o ọ̀rọ̀ náà wọn ní sàtífíkẹ́tì. Alhamdulillah, argafun Allah subhanahu wa ta'ala. Atrakatike fannabu Muhammad sallallahu alayhi wa sallam, iki Allah azza wa jal. Aturali jatare kuma ba nabu Muhammad kuma ba marali re kusma ba sahabare. Ayama yalin Islam lori sunna nabu Muhammad sallallahu alayhi wa sallam. Akira wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Na barakallahu fikum. Yeke ba ti man sofuna ìpinnu dáadáa tẹ́lẹ̀ ṣe fún wa òun ni kó àwọn ọlọ́lọ́ ibi ètò àwọn sọ́tà fi ń ṣẹlẹ̀ ẹ̀sìn lọ́bàá ẹ̀dá yìí ẹ̀mọ́ bá wa tán kẹ́kẹ́ àǹfààní ẹ̀kọ́ lè kalẹ̀ kó sì lè ka ọkọ̀. Ó ti wù mí kí n sọ sí ọ̀rọ̀ rọ́bítọ̀ kò ṣe rọ́bítọ̀ tí wọ́n ń dùn mara wọn lọ́wọ́ yìí àmọ́ mo tara ní àwọn kankan tó kó mi ní àìrójú ráyè pẹ̀lú pé mo wà lórí ìrìn àjò. tọ́yẹ gbogbo alágbọ́n tí àfáàzà ìtúni sọ lórí ọ̀rọ̀ ọba Ìwó kí ọlọ́bẹ̀ ẹ̀dà mẹ́ṣà ṣe àlékún dáadáa wọn orí báyìí nípa pé bàbá náà sọ pé fẹ́lẹ̀ ṣẹlẹ̀ sí iṣẹ́ tí àwọn bàbá tí wọ́n gba wájú ṣe lórí ìdá rọ́bítọ́lẹ̀ tí ó kó àwọn àfáà sínú nílẹ̀ Yorùbá àtàwọn àìmà so tọ́ àfáàsẹ̀ ìtú ní wọ́n ń dá èsì padà wípé ọba tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé àmùgbó ni wallahi ìsọkúsọ ọ̀rọ̀ lẹ́sọ bàbá ńlá ìwíkúwí ọ̀rọ̀ lẹ́wí ọba yun pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yun wọ́n yẹ ṣàmùgbó rárá àti rárá wọ́n mọ̀ tí wọ́n ń sọ nítorí ìbẹ̀rẹ̀ kọ́ ni oníṣẹ́ bí kìí ṣe ìparí so bódẹ̀ ti wà nínú ẹ̀sìn náà nìyẹn so al-a'malu bil khawatim oye iṣẹ́ ìparí rẹ̀ la máa ń wò kìí ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ọba Ìwó wa sọ yẹn èmi ó kàn mú ẹ̀rí wá lórí rẹ̀ ni nípa pé failure dé bá iṣẹ́ àwọn bàbá yẹn pẹ̀lú rọ́bítọ̀ tí wọ́n dálẹ̀ ìwájú challenge sí àfàzẹ̀ ìtúní àtàwọn tí wọ́n bá jọ yín tẹ̀ ń sọ ọ̀rọ̀ àbí tẹ̀ ń tu ẹjọ́ wẹ́wẹ́ lórí ọ̀rọ̀ rọ́bítọ̀ kò ṣe rọ́bítọ̀ yìí so challenge mi àkọ́kọ́ ni pé ṣé in tí àwọn bàbá àná tí wọ́n dá rọ́bítọ̀ lẹ̀ ṣé in tí wọ́n fojú sùn fi dá rọ́bítọ̀ lẹ̀ òun ni àwọn dictators tí wọ́n ń bẹ́nu ẹ̀ lónìí yìí ṣé in táwọn náà ń sùn lé lórí nìyẹn tí wọ́n fẹ́ fi máa continue rọ́bítọ̀ ẹ wá dá wa lóhùn ìwà ṣe kankan fún yín nínú tíra Sheikh Adamu yìí nínú tíra bàbá Adamu yìí falsafatu tawhid inda ahli al-islam oye kitabun yabhasu fi al-madhahib kitabun yabhasu fi madhahib at-tawhid wa aqaid ahli al-islam nínú tíra yìí ní page 25 oye báyìí àbí ní page 23 Sheikh Adamu sọ pé wa awrada as-Safarini taqsim at-tawhid ila thalatha wọ́n ní as-Safarini òun mú ìpín tawhid òun mú ìpín tawhid sí mẹ́ta òun mú sí wá sínú kíni sínú ìwé rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí dákọ̀ rẹ̀ tawhidu ar-rububiyya wa tawhidu al-uluhiyya wa tawhidu as-sifat tayyib na'am barakallahu fikum ẹ̀yin ọmọ yàwá nínú ẹ̀sìn wa na'am lórí fundraising tí a ń bẹ̀rẹ̀ fún tààrà fẹ́ fi ra ilẹ̀ fún ilé kíwà àti masalasi gẹ́gẹ́ bá ti ṣe lálàyé láwọn ọ̀pọ̀lọpọ̀ ìpè ilẹ̀ yìí Allah bẹ̀rẹ̀ dákọ̀ dárọ̀ pé ká ti ṣe kíni ká ti san advance lórí rẹ̀ oye so àti deposit owó tó tówó lórí ẹ̀ so ó sì kù àwọn owó tá ṣe kíni tá fún ní èyí tí ń ṣe 6 million naira
oye báyìí so but alágbà 14 million naira yìí pé nítorí kálíbà ṣe kíni kálíbà yọnu rẹ̀ fi ṣe àwọn architectural plan tá fẹ́ ṣe so àtàwọn nǹkan mìíràn tá nídìí àti ṣe so tọ́ nínú 7.4 million naira tó wá kún wájú wa tá fẹ́ ṣe kíni tí a fẹ́ tá need so Allah bẹ́ẹ̀ dá ó kọ́ dárò pé ká ti rí 363,000 naira ní ìtọ́ túnmọ̀ sí wípé ó kù 7,037,000 naira níwájú wa ara yìí tí Allah bẹ́ẹ̀ dá bá ṣe gbà láì fún nínú arziki kẹ́mẹ́ ṣe bá wá dá sí kí Allah bẹ́ẹ̀ dá máa ṣàṣàlékún arziki yín àti tàwánà àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmed Yusuf. ẹni tí wọ́n fi jẹ mufti tẹ́nìkan fi jẹ mufti tí wọ́n tì sí ọ́bítọ̀ lọ́rùn pé ọ́bítọ̀ ló fi jẹ mufti oye kí ni iṣẹ́ tí ẹnìyẹn ń ṣe lórí social media lórí tawhid. bàbá Ádámà ni wọ́n mú ọ̀rọ̀ As-Safari níwáyìí ipe ó pín tawhid sí mẹ́ta kó sì tó di àsìkò rẹ̀ wọ́n ti ń pín tawhid àtà lágbo àwọn Asha'ira wọ́n ń pín tawhid àmì èyí àfa Abdulrazak Ìṣọ̀lá so òun lo kọ̀rọ̀ bítọ̀ òun ṣe ìṣe pé òun ṣe rọ́bítọ̀ gbogbo tẹ́nìyàn bá ń sọ rọ́bítọ̀ àwọn bàbá yẹn ní represent rọ́bítọ̀ àwọn bàbá yẹn òun ní ṣe kíni ló ń fi ókọ wọn ṣiṣẹ́ ní ó ń fi ókọ wọn sọ gbogbo àwọn nǹkan tí ń sọ yẹn so tọ́ ṣé fẹ́lẹ́ ọwọ́ dé bá rọ́bítọ̀ yẹn àbí kò dé bá báyìí tí bàbá Ádámà tẹ́ ní Allah bẹ́ẹ̀ dá fún wọn ní àríwòye tí wọ́n fi lè rò ó débi pé kí wọ́n dá rọ́bítọ̀ lẹ̀ tí ó kó gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá sínú àtàwọn àhímà ilẹ̀ Yorùbá sínú oye tí wọ́n bá lè máa mú wá sínú tíra wọn pé As-Safari ní pín tawhid sí mẹ́ta tí wọ́n sì ṣe nákùdù rẹ̀ so àwọn dictators tí wọ́n fẹ́ máa fi ó kọ àwọn bàbá yẹn dẹ̀sìn rú so kí ni tiwọn láti máa sọ pé kò sí ti ń jẹ́ pé tawhid pín sí mẹ́ta so ọba ìwò ọlọ́run jẹ́ kó dáa fún yín lẹ́ẹ̀kan sí sì sọ ń bí ọ̀rọ̀ tẹ́sọ pé fẹ́lẹ̀ ọ̀dẹ́ bá rọ́bítọ̀ yẹn sì sọ rárá àti rárá so sì wí torí ẹ̀ mo ṣe ń jù sí pé ṣé n tí àwọn bàbá yẹn fi rọ́bítọ̀ ṣe lánàá tí wọ́n dálẹ̀ òun ni àwọn dictators inú rẹ̀ lónìí ni wọ́n fi ń ṣe ẹ wá sọ fáwọn èèyàn náà so gbogbo èèyàn ilé sọ gbogbo èèyàn di pé àfàwà ni kí wọ́n wá máa wòran so ìgbà tí èèyàn ò fẹ́ kí tiẹ̀ bàjẹ́ wájú ọlọ́run ọba so ẹ̀yin lẹ́yìn nìkan ti tó mi àìjẹ́bẹ̀ mo sì láwọn kan míì tí ń kó wá fún yín tí ń fi jẹ́ kẹmọ̀ pé fẹ́lẹ̀ ọba iṣẹ́ yẹn so tọ̀ táwọn kan bá wá dìde lónìí yìí tó bá láwọn dá rọ́bítọ̀ mi lẹ̀ láti já sí pé kí wọ́n fi díwọ́ ìbàjẹ́ táwọn kan fẹ́ máa fi umbrella àwọn bàbá yẹn tí wọ́n fẹ́ máa fi dá lẹ́nu ẹ̀sìn ẹ dákun kí láburú rẹ̀ so bó tẹ̀ já sí pé àmọ́ ẹni tí eléyìí náà padà dà lọ́la kó má padà di àkójọpọ̀ tó já sí pé wọ́n fi máa pèpè síbi APC àbí PDP tásìkò ìbò bá dé àmọ́ tó bá jẹ́ níwọ̀nba èyí tá a rí yìí pé wọ́n fẹ́ fi dẹ́kun ìbàjẹ́ tí àwọn kan fẹ́ sásábẹ́ rọ́bítọ̀ yìí fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá pẹ̀lú pé wọ́n fẹ́ máa fi dẹ́sìn rú in tó lẹ́rìí inú ẹ̀sìn wọ́n fẹ́ máa wó dànù so oye so níwọ̀nba eléyìí wallahi àwòṣe kí ni a fún wọn support so fún délé yìí ọ̀rọ̀ kọ́ ni ọ̀n tẹ́ ń sọ yẹn pé so kìnnìkan wá lọ dá rọ́bítọ̀ mi lẹ̀ ṣé rọ́bítọ̀ èyí táwọn bàbá yẹn dálẹ̀ ṣé bí wọ́n ṣe ń ṣe yẹn nígbà yẹn òun ni wọ́n fẹ́ máa ṣe ń bẹ̀rẹ̀ sìn so ṣé àwọn bàbá yẹn tí wọ́n wà sentimental bí mo kà á kalẹ̀ fún yín so Allah bẹ̀rẹ̀ dà yóò bá wa ṣe dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa oye yóò sì tọ́ ẹsẹ̀ wa sójú ọ̀nà so fún de eléyìí ọ̀rọ̀ tọ́gbọ́ lúwo sọ yún èmi ò rí nǹkan kan tó burú bí ọ̀rọ̀ yẹn ó make sense bàjẹ́bàjẹ́